ga ọ ẹ̀yin tèmi ó tún ti zẹ ọ aṣáájú Àkànjí tún ti jáde o lórí àwọn fans tí wọ́n bára wọn jà lórí ìyá Pasuma àti ìyá Òbésèré. Ó ní ẹ yé drag àwọn pípò yìí o, wọn ò rán yín iṣẹ́ o. Ó ní tẹ́ bá fẹ́ bára yín jà ẹ bára yín jà specifically kẹ́ dárúkọ ara yín kẹ́ dẹ̀ sọ pé ẹ̀yin fans lẹ bára yín jà, kò kàn bá wa sí, kò dẹ̀ kàn Òbésèré. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu. Yes, ẹ jẹ́ ká gbọ́ tó kù lẹ́nu aṣáájú Àkànjí. Please don't forget to subscribe, like and share. Ẹ jọ̀ọ́ PFC, ẹ máa bá àwọn kan sọ̀rọ̀. Mo mọ̀ pé ẹ ràn wọ́n o, ẹ máa bá àwọn kan sọ̀rọ̀. Ṣé rí tó bá fẹ́ máa jà lórí social media yìí fún Bawasi ò ràn yín. Tẹ́ bá fẹ́ máa jà ẹ máa dúró lórí point tẹ́ bá ń jà fún. Ìyẹn tó bá yẹ kí bóyá ẹ ń gbọ́ lóòótọ́. Tó bá jẹ́ fan to fan ni lẹ́fí bára yín jà. Bí àwọn fans Yabasi ló sọ̀rọ̀ kan, ẹ̀yin fans Pasuma fẹ́ sọ mí. Ẹ ṣe mú fans tó sọ̀rọ̀ yìí tó lórúkọ yẹn, ẹ ṣe máa bá po. Ẹ má máa dẹ́ṣẹ̀ síra yín lọ́rùn. Ẹ má dẹ́ṣẹ̀ síra yín lọ́rùn náà. Ẹ má nítorí bóyá ẹ fẹ́ fà wọn kan ọ̀rọ̀ sọ. Ẹ ń wá followers àbẹ̀fẹ́ ká àwọn kan máa sọ pé ọmọ kan ló ṣe lè. Bawasi tèmi mọ̀ jù mí lọ́nu yín. Kò lè sí inú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tó bá fẹ́ kí Bawasi gbádùn yín, ẹ ní láti máa wà ṣe jàgídíjàgan. Àwọn èèyàn yìí dáhùn sọ̀rọ̀ yìí, ẹ pé Bawasi ní bàbá jẹ́jẹ́, ẹ̀yin ò dẹ̀ fẹ́ jẹ́ bẹ́ẹ̀. Kò lọ bí àwọn méjèèjì yìí ṣe bẹ̀rẹ̀, wọ́n lè má ti bí mi nínú yín tẹ́ sọ̀rọ̀ yìí. Tó bá dẹ̀ ti bí yín gan ẹ̀ sí lágbólé fújì náà. Mo sọ fún yín gbogbo wọn ni mò ń gbọ́. Àmọ́ bí táwọn kan máa ti sọ̀rọ̀ tẹ́ máa rọ́rọ̀ gbéraga nú ọ̀rọ̀ wọn. Àmọ́ bí táwọn kan ti máa sọ̀rọ̀ tẹ́ máa rí ọ̀rọ̀ kẹ́ni má nínú ọ̀rọ̀ wọn. Ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu àwọn olórin gangan lè máa make analysis. Kò ń ṣe ìgbà gbọ́ lẹ́nu àwọn fans. Èmi ìgbọ́n tẹ́ tí rí Bawasi rí. Tó bá dẹ̀ rí gan Bawasi gan mọ̀ like I always say. Then ẹ̀yin fans Òbésèré, iṣẹ́ tí àgbà kí ò bá rán yín ẹ̀yin náà máa jẹ mo gbọ́ kan tán ní àwọn ò tọrọ kí ìyá kú tán káwọn tó kọ́lé fún. Àwọn kan ní àwọn tọrọ pé káwọn kọ́lé fún ìyá wọn kó lò kó ṣe bá kan. Ṣé ẹ̀yin lẹ fẹ́ pín? Ṣé ẹ̀yin lẹ fẹ́ pín? Ó ga o. Ṣé ẹ̀yin lẹ fẹ́ pín? Àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí yóò ràn yín. Èèyàn tó bá kọ́lé fún ìyá ẹ̀ tí ìyá ẹ̀ gbélé ẹ̀ kó tó kú, ó wọ Ọlọ́run ọba ní. Ẹlòmíì ní owó lé lọ́wọ́ tọ́lọ́run bá kádàrá ẹ̀ kò ní kọ́ fún ìyá ẹ̀. Ẹ jẹ́ kí ìyá oníyà ẹ̀yin dẹ́yìn sọ̀rọ̀ yìí tẹ́ bá fẹ́ kí ẹ fẹ́ show ìfẹ́ sí Bawasi. Ìyá ti ṣe tiẹ̀, ìyá ti lọ sùn. Orí social media ẹlẹ́ṣẹ̀ yìí kọ́ lẹ́ tó máa pariwo ọ̀rọ̀ ìyá oníyà. Ẹ jẹ́ kí ìyá sùn jẹ́jẹ́ náà. Ìyá ti jíṣẹ́ tọ́lọ́run ó ti lọ sùn. Tẹ́ bá fẹ́ ṣòpẹ́ nífẹ̀ẹ́ Alájà Òkúkúrà, tẹ́ bá fẹ́ nífẹ̀ẹ́ ẹ̀yin ò ṣe kọ́mọ pẹ̀lú post kan kẹ́ fẹ́ ṣòpẹ́ yẹsẹ̀ nífẹ̀ẹ́. Ẹ̀yin ò ṣe kọ́mọ pẹ̀lú post kan kẹ́ pa àwọn bóyá pásítọ̀ ni, kẹ́ pa àwọn bóyá àwọn àfáà ni. Kọ́ wá ìtúbà mọ́ fún ìyá èèyàn tẹ́lẹ̀ jà fún. Ṣe kẹ́ máa gbàdúrà ìgbéga fún èèyàn tẹ́ ń tẹ̀lé. Ẹ fẹ́ tó kó bá ní kò nídìí nǹkan tí àwọn olórin yóò bá ràn yín ẹ má jẹ mọ́. Ẹ bẹ̀rù àtúbọ̀tán tí yín gangan fún ara yín. Ẹ bẹ̀rù ẹ̀ àtúbọ̀tán rẹ̀ sọ yìí. Oh God, ẹ̀yin tẹ́ bá ní ìmọ̀ ẹ má jẹ́ kí ẹ má kó bá ìṣẹ̀mí ara yín torí ọ̀rọ̀ lọ́rọ̀. Ẹ má kó bá ilé ayé ara yín torí ọ̀rọ̀ lọ́rọ̀. Ẹ ń bú àwọn tí àwọn tó bí yín gan ò lè gbẹ́nu sí. Tí bá fẹ́ ṣe pé mo gbádùn èèyàn tí mò ń tẹ̀lé, máì mú orin yẹn jó bó ṣe ń jó máa kó máa promote ẹ lọ. Ṣé o tó bá ń ṣe kọ́ máa jù lọ ẹ go deaf.
but èèyàn ṣé àwọn kan ló sọ̀rọ̀ pé àwọn tí mo fẹ́ mo wá jáde mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín sìn ni o ẹ má bá mi tẹ kọ́mẹ́ntì, má bá mi ṣe kíní kan, ẹ má bá mi ṣépè fún àwọn tó bá sọ pé àwọn ò nífẹ̀ẹ́. Kí ló dé Fálànà gbọ́ tiẹ̀ náà. Let's catch cruise. Tó bá lọ gbádùn èèyàn tó ń tẹ̀lé promote ẹ lọ wọ yín ṣe Qdot, ẹ lọ wọ àwọn yàláyà TikToker bó ṣe ń ṣe Qdot, ẹ wọ́n ṣe mú track ẹ̀ tó ń jù, ẹ wo followers tó ń ní, ẹ wo likes tó ń ní. Wọn ò bu anybody. Mo láwọn kan bíi tí mo gbádùn, àwọn KB Olúfúnmọ́, àwọn yẹn everything nípa Òṣùpá lọ́kàn jù tiwọn. Àlẹ láwọn ṣẹmọ aláwọn Àjọkẹ́ Ọ̀gálá wọn kò máa ju nǹkan Paso tiwọn. KB Olúfúnmọ́ ju ti Òṣùpá ṣẹmọ aláwọn Adé ní 975 wọn kàn ju tóbi sírì kọ́ tẹ bọ́n bá anybody sọ anything. Àwọn àtàdé jẹ́ Sànjẹ́ Ọlọ́run Tóyìn ti Fuji gbogbo ẹ̀ lájú kí wàá ní iṣu ẹ jẹ́ ká ṣẹ́rí promote your own favourite ẹ̀kọ́ tí kún ẹ bá lẹ́ ń dára yín lóhùn yìí ẹ̀ ń prolong iṣu ni. Mo dẹ̀ ti sọ pé ìjà tó fẹ́ wà nù outside Fuji not agboolé Fuji ẹ̀yin fans lè fẹ́ kọ́ sí ẹ sọ nǹkan tí kò ṣẹlẹ̀ ṣẹ́nu òbẹ́sẹ̀ ilẹ̀ tí máa lẹ́ gbọ́ pé èèyàn kan ó sì yẹ sí lólè ṣẹ́nu ilẹ̀ tí máa gbọ́ ẹ̀nà àwọn kan over hyping ti ń pọ̀ jù ìkọ́tẹ̀lẹ̀ fẹ́ sọ yìí ó máa ní nǹkan tó ń pè ní multiplication effect ló máa ní. Ẹ má lọ jí àwọn tó ń sùn. Mo rí àwọn tó ní nínú gbogbo ilẹ̀ Fuji lẹ́yìn K1 Pasuma ló fi lówó jù ní gbogbo wọn. Ẹ má lọ jí àwọn fans mi ẹ mọ̀ wọ́n ti dọ̀rẹ́ sí yín o. Ẹ má lọ fẹnu yín kó jápìn o. Paso ló kàn ní jù, Paso ló lógo jù, Paso ní 100 years to come, Paso lọ́wọ́ máa gbọ́ wọn ní gbóni mímọ́ Barrister gan ìgbà tó kú àwọn ọ̀gbọ́n ní Barrister mọ̀ wọn rí àwọn tó kàn níbi Barrister mọ̀ ẹ jẹ́ dẹ́ẹ̀dẹ́